ọba olúwo ti ìlú ìwó ti ń gbé owó fún àwọn fúlàní nínú ìlú o. àwọn ẹ̀yà haúsá ti darapọ̀ mọ́ ẹ̀yà yorùbá láti ṣe ìwọ́de. àwọn jàǹdùkú tún ti kọ lẹ́tà sí ìpínlẹ̀ kwara o. wọ́n ní kí wọ́n tún máa gbáradì. àjọ dss ti kéde wípé kí àwọn ti ìpínlẹ̀ edo má ṣe sùn àtìpìyè o nítorí àwọn agbésùnmọ̀mí tuntun ń gbèrò láti wá ṣe ìkọlù sílé ẹ̀kọ́ wọn. àjọ dss ti kéde wípé àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí kan fẹ́ wá ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Edo. ìdí nìyí tí wọ́n fi kéde ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ ní ìkọ̀kọ̀. wọ́n ní ìwé kan ló lu síta lórí ayélujára lójijì èyí tí ikọ̀ DSS fi ránṣẹ́ sí iléeṣẹ́ NSCDC pé àwọn afurasí múra láti wá ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Edo. wọ́n ṣàlàyé síbẹ̀ pé àwọn afurasí agbésùnmọ̀mí méjì kan Bàwá àti Nuhu ń bá ara wọn sọ̀rọ̀ nípa ìkọlù tí wọ́n fẹ́ ṣe sáwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà. wọ́n sì ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo kí wọ́n gbáradì o àti onílé àti àlejò kẹ́nikẹ́ni ó má ṣe máa rìnrìn àrè káàkiri kí wọ́n sì má ṣe fi iná sórí òrùlé sùn mọ́. ìbẹ̀rù bójú tutù gbalẹ̀ kan ní ìpínlẹ̀ Kwara báyìí o. níṣe làwọn eruku agbésùnmọ̀mí tún kọ lẹ́tà sí ìpínlẹ̀ náà wọ́n sì ń dúnkokò mọ́ wọn. wọ́n ní kí àwọn tìgbòho ọ̀ràn máa gbáradì fún ìkọlù láìpẹ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìpínlẹ̀ Kwara ni àwọn jàǹdùkú wọ̀nyí fi ṣe bùbá tó sì jẹ́ wípé ìgbàkígbà tó bá wù wọ́n ni wọ́n wọlé láì kanlẹ̀kùn. lẹ́tà náà ni wọ́n kọ ránṣẹ́ ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí. àwọn haúsá ti padà bóde o. àwọn haúsá tí wọ́n fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùgbé ti padà jáde lórí ìkọlù tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. níṣe ni àwọn ẹ̀yà haúsá ọ̀hún jáde wọ́n sì gbé àkọlé dání èyí tó sọ wípé kí ìjọba Nàìjíríà ò dẹ́kun ìgbésùnmọ̀mí pátápátá o. olóko ò lè lóko bẹ́ẹ̀ ni olódò náà ò lè lodò mọ́ o. wọ́n ní kí wọ́n dẹ́kun ìgbésùnmọ̀mí pátápátá nítorí ó ti sú wọn. èyí wà lẹ́ni òsì nǹkan ọba olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ń pín owó àti oúnjẹ fún àwọn ẹgbẹ́ Fúlàní tó fi ìlú ọ̀hún ṣe ibùgbé o. ní àlàyé tó là kalẹ̀ ó ní ẹ̀yin ẹ̀yà Fúlàní tí ẹ wà nínú ìlú wa yìí mo fẹ́ kí ẹ parapọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa láti dojúkọ àwọn jàǹdùkú agbésùnmọ̀mí wọ̀nyí tó ń pa kúkúrú tó sì tún ń pa gígùn káàkiri ilẹ̀ Yorùbá. mo fẹ́ kí wọ́n di ohun ìgbàgbé pátápátá. níbi ìpàdé tí ọba Rashidi ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ Fúlàní náà ló ti sọ̀rọ̀ náà. ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti di àjọṣe gbogbo wa ó sì ti di dandan kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀yà Yorùbá láti kojú àwọn ẹni bí wọ̀nyí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú ìgbésùnmọ̀mí ẹ lọ jáwọ́ ń bẹ̀ ò kí ẹ má bàa ṣe kàn ìdí nínú iyọ̀. ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Very Dark Man àti àwọn akẹgbẹ́ rẹ̀ tútù ṣe ìwọ́de tako ìgbésùnmọ̀mí àti ètò ààbò tó mẹ́hẹ̀ ní ìlú Àbújá. ẹ gbọ́ irú àpẹẹrẹ wo leléyìí báyìí. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣubú lórí àga ìpolongo ìbò. ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn jàǹdùkú mẹ́ta ní ìpínlẹ̀ Kwara. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti ní ọwọ́ àwọn ti tẹ afurasí agbébọn méjì níbi tí wọ́n ti ń gbìyànjú láti sá lọ. ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Kwara Adétúnwé Èjìrẹ́ ló fi ọ̀rọ̀ náà lélẹ̀. ó ní yàtọ̀ sí àwọn méjì wọ̀nyí ọwọ́ ọlọ́pàá tún ti tẹ ọkùnrin kan tí ó ń ṣe agbódegbà fún àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà. agbẹnusọ ọlọ́pàá ṣàlàyé wípé àwọn rí ìbọn AK-47 méjì gbà lọ́wọ́ àwọn jàǹdùkú wọ̀nyí ọta ìbọn rẹpẹtẹ àdá méjì dágà kan fóònù àti àwọn nǹkan mìíràn. iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn nígbàgbọ́ wípé àwọn afurasí náà lọ́wọ́ nínú ìkọlù ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì tó ń wáyé ní Bàrùtí àtàwọn agbègbè rẹ̀. nígbà tó ń fi ọ̀rọ̀ wá àwọn ọ̀daràn náà lẹ́nu wò ọ̀kan lára àwọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Abubakar Mohammed jẹ́wọ́ pé òun wà lára àwọn afurasí tó ń ṣiṣẹ́ ibi ní agbègbè náà àti pé ìkọlù táwọn ẹ̀ṣọ́ aláàbò ti ṣe sí àwọn tẹ́lẹ̀ ló jẹ́ kí òun pàdánù ìka mẹ́ta lọ́wọ́ òun. ṣé kìí ṣe àpẹẹrẹ burúkú leléyìí báyìí? fídíò kan ló gba orí ayélujára ní ọjọ́rú ọjọ́ 10 oṣù kẹfà ọdún tí a wà yìí èyí tó ṣàfihàn bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ti ṣubú lórí àga ìpolongo ìbò ní ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ní ìjọba ìbílẹ̀ Orí-Adé. ẹni tó jẹ́ agbẹnusọ fún ikọ̀ ìpolongo ìbò náà amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì àtàwọn kan ni wọ́n ṣubú lórí àga náà. àmọ́ ṣá ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Adélékè tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà ti ṣàlàyé wípé ìṣubú ọ̀hún kò mú ìpalára kankan dání fún ẹnikẹ́ni. ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà Adélékè Ọládélé Bámijí sì ti ṣàlàyé fún ẹ̀ka ìròyìn wípé ìṣubú náà ò le tó báwọn kan ti ń gbé ìròyìn rẹ̀ káàkiri. ṣẹ́yìn náà ti rí bí Very Dark Man ti dìde láti ṣe ìwọ́de tako ìgbésùnmọ̀mí lónìí ọjọ́ ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí tí ìwọ́de náà bẹ̀rẹ̀ ní ìlú Àbújá. òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n jọ ṣe ìwọ́de ọ̀hún tí àkọlé rẹ̀ sọ wípé kí ìjọba ó fòpin sí ìgbésùnmọ̀mí ìfẹ̀míṣòfò àti ìjínigbé pátápátá. ó tẹ̀síwájú pé ìjọba Nàìjíríà ti kùnà láti dáàbò bo àwọn ará ìlú gẹ́gẹ́ bí ìlérí tí wọ́n ti ṣe ṣáájú. ó ní ojúṣe ìjọba ní láti ṣe àbójútó àwọn èèyàn rẹ̀ bí wọ́n bá sì kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ó ti di dandan kí wọ́n fi ipò sílẹ̀ fún wa. ẹ lọ jáwọ́ nínú ìgbésùnmọ̀mí o àbí kí ẹ fojú winá òfin. ààrẹ Tinubu ti padà sọ̀rọ̀. fọ́nrán kan ló gba orí ayélujára èyí tó ṣàfihàn bí ààrẹ Tinubu ti ń ṣe ìkìlọ̀ fún àwọn agbésùnmọ̀mí gbogbo. ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣagbátẹrù fún àwọn agbésùnmọ̀mí gbogbo ẹ lọ jáwọ́ àbí kí ẹ kan ìdí nínú iyọ̀.
ó tẹ̀síwájú pé ìjọba àpapọ̀ ti kọrojú sí ìkọlù tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú ó sì ti tako olóṣèlú pátápátá látàrí bí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ti ṣe ìkìlọ̀ náà fún gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí pátápátá pé kí wọ́n tètè jáwọ́ kí wọ́n má bàa ṣe kan ìdí nínú yọ̀ o. Ṣé wàhálà ò ti wà báyìí? Àwọn ẹgbẹ́ ISWAP ti kọ lẹ́tà ránṣẹ́ sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Ṣàgámù. Wọ́n ní àwọn ń bọ̀ wá ṣe ìkọlù sí iléèwé AUD Pẹ̀rú Rẹ́mọ. Ẹgbẹ́ City Boys tó ń ṣàtìlẹ́yìn fún Tinubu ti gba ìtìjú lọ́wọ́ àwọn ẹbí olùkọ́ ìṣirò tí àwọn agbésùmọ̀mí bẹ́ lórí bí wọ́n ti kọ oúnjẹ tí wọ́n gbé lọ fún wọn. Ọwọ́ ti tẹ àwọn afurasí tí wọ́n ń gbé òògùn lílò lọ fún àwọn jàǹdùkú nínú igbó ọba. Ẹ gbọ́ kí ló dé tí àwọn ẹgbẹ́ mùsùlùmí ti ń kígbe lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́? Wàhálà ti wá dé báyìí o. Ṣẹ́yìn náà ti gbọ́ wípé àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí ISWAP tuntun kọ lẹ́tà sí ìpínlẹ̀ Ògùn ní ìlú Ṣàgámù. Wọ́n ní àwọn ń bọ̀ wá lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ láti wá kó àwọn akẹ́kọ̀ọ́ 40 àti olùkọ́ 6 pẹ̀lú ọ̀gá iléèwé wọn. Lẹ́tà náà sì ṣàfihàn bí wọ́n ti ní kí ìpínlẹ̀ náà máa wá 100 million naira sílẹ̀ pẹ̀lú àwọn omidan bíi 6 táwọn lè múre lé. Níṣe ni wọ́n tún dárúkọ iléèwé AUD tó wà ní Ìpẹ̀rú Rẹ́mọ wípé ibẹ̀ gangan làwọn ń bọ̀ o. Wọ́n sì tún dúnkòkò mọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà. Wọ́n ní kẹ́ ẹ kó ẹgbẹgbẹ̀rún àwọn ọlọ́pàá jọ fún ẹ̀ṣọ́ kó lè tún irun kankan ní ara àwọn nítorí táwọn ti pinnu láti pa ilẹ̀ Yorùbá run tán pátápátá. Ẹgbẹ́ City Boys tó ń ṣàtìlẹ́yìn fún Tinubu ní ìlú Ọ̀yọ́ ṣàbẹ̀wò sí Èsìèlè. Wọ́n gbé ohun èlò ìwòsàn kalẹ̀ àmọ́ ẹbí tíṣà tí àwọn agbébọn pa kọ àpò ìrẹsì àti 500,000 naira owó tí ìyálọ́jà ọmọ ààrẹ gbé wá fún wọn. Lóòótọ́ ni àwọn ìlú gba ohun èlò ìṣẹ́gun ṣùgbọ́n àwọn ẹbí tíṣà tí wọ́n bẹ́ lórí kọ owó àti àpò ìrẹsì méjì tí wọ́n gbé lọ fún wọn. Iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò DSS àti Forest Guide ẹ̀ṣọ́ aṣọ́gbó ti mú àwọn afurasí tí wọ́n ń gbé àwọn ohun èlò ètò ìlera medical supplies fún àwọn agbésùmọ̀mí tí í ṣe ikọ̀ ISWAP ní ìpínlẹ̀ Borno. Iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò DSS àti àwọn fijilantè ló mú àwọn ọ̀daràn kan pẹ̀lú àwọn oògùn òyìnbó oríṣiríṣi eléyìí tí wọ́n fẹ́ lọ lò fún àwọn jàǹdùkú tí ìbọn ti bà fún ìtọ́jú wọn. Iléeṣẹ́ ààbò DSS pẹ̀lú àtìlẹ́yìn àwọn ẹ̀ṣọ́ fijilantè sì dá ọkọ̀ oògùn òyìnbó tí wọ́n ń gbé lọ fún àwọn jàǹdùkú náà dúró. Oríṣiríṣi àwọn oògùn bíi oògùn ibà, oògùn ara ríro àti àwọn ohun èlò tí wọ́n fi ń tọ́jú ara wọn ni wọ́n bá lọ́wọ́ àwọn wọ̀nyí. Ṣùgbọ́n ṣá àwọn ẹ̀ṣọ́ náà sì ti ṣèlérí láti tójú bọ ọ̀rọ̀ náà dáadáa. Ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí rẹ̀. Ẹgbẹ́ mùsùlùmí náà ka ìtọ́ sí ìjọba Ọ̀yọ́ pé wọ́n ń lo ìjínigbé tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ fi tako Islam. Ẹni tó jẹ́ alákòóso àgbà ẹgbẹ́ Murik ọ̀jọ̀gbọ́n Ishaq Akíntọ́lá ló sọ̀rọ̀ pé bí àwọn jàǹdùkú ti ń béèrè òfin ṣáríà ti mú kí ìjọba Ṣèyí Mákindé ó tako ẹ̀sìn Islam àti àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá o. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ yóò tí ì sọ ohunkóhun lórí ọ̀rọ̀ yìí. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ Àzá ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.